fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹsẹ̀ kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn kóró gbàùn kó dún gbàùn ṣòtúkọ́ kóró gbàùn gbàùn kó dún gbàùn kìdìdìdì gbani kìdìdìdì kìdìdìdì gbani kìdìdìdì kìdìdìdì gbani kìdìdìdì gbé kìdìdìdì gbani kìdìdìdì gbé kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn kóró gbàùn kó dún gbàùn kóró gbàùn gbàùn kó dún gbàùn. Tani listen. Bro Sam, you catch me. I'm tripping. Bro Sam, there is huge business opportunity. Please calm down. Dotun, calm down. What is the business all about? Bro Sam, ṣé mo bobo kan báyìí tó máa ń pè ní Sanjo. Ó ń ta phone accessories níbi odò ẹran. Mo mọ̀ dáadáa, nítorí ẹ ti bàjẹ́. Ẹni tó fún mi ní pouch iPhone 6 Plus tó ní kí n tọ́jú ẹ̀ sílé. Kí ló ní kẹ́ fi ṣe? Oníjọ́ tí bá ra iPhone 6 Plus pé kí n lè lò sí. Nítorí ẹ ò pè. Bro Sam, Sanjo ti ní owó gan. He got the stacks. He got the bands. Man got the swag. Owó ti wà lọ́wọ́ ẹ̀ all the time. Sanjo ti lówó. Gidi. Bro Sam, nǹkan tèmi ṣe wá báyìí ni wípé ó sọ pé òun wá èèyàn tó lè bá òun get ilẹ̀. Òun ò fẹ́ mọ bí lẹ̀ ṣe pọ̀ tó. Òun ní ìdèyàn láti bá òun get ẹ̀. Ẹ máa ń tanra yín jẹ ìyẹn boys yìí. Ẹ máa ń dára yín láàmú. Torí tí mo kì bọ̀dá yín rẹ́tọ̀ ni kò lè sí nǹkan tí mi ò lè ṣe ládùúgbò. Ilẹ̀ tí wọ́n gbélé mi lọ́wọ́ tán ní kí n máa bá báyà sí. Ilẹ̀ ńláńlá mà ní. Ó ní 1.8 wà ń bẹ̀. Ó ní 2.2 wà ń bẹ̀. Ó ní 1.9 wà ń bẹ̀. Kó jẹ́ 3 million Sanjo máa rà. Dáadáa. Sanjo máa rà. Ṣó ti lówó tó yẹ ni? Bro Sam, level bọ̀bọ̀ yẹn ti change. In fact, tẹ́ bá yí tó ti ń ta nǹkan, ó ti change gbogbogbò, ó ti beautify ẹ̀. Really? Gidi. Ibo ni Sanjo ti wà á rówó tó fi ránṣẹ́ ògbélé tó ń ṣe. Bro Sam, ìgbà tí mo súnmọ́ lèmi náà ń gbọ́ wípé ó ní máa nǹkan tó ń pè ní Alábí ìràwọ̀. Wọ́n ní ọ̀dọ̀ máa yẹn ni Sanjo ti lọ ṣe level ẹ̀ tí wọ́n ń pick by. Ó hot. Alábí ìràwọ̀. Alábí ìràwọ̀. Nínú community wa yìí. No, kò ṣe community. Community wo ni ò bá jẹ kò síbi tó yẹ kó lè wà. Ó yẹ kí mẹ́rin tó ń pè l'Alábí ìràwọ̀ òun. Ó dà kó sí wàhálà àbọ̀ àbá nìyẹn. Ṣé kò yẹ kí wọ́n pè mí nígbà tó rí kọ́ọ̀lù mi? Àbí mi ò sọ fẹ́ pé ní àṣà máa wà láàrin ọ̀sẹ̀ yìí. Àbọ̀ àbá lọ̀rọ̀ ẹ o, má yọ ẹnu group. Má yọ ẹnu group. Ó má kúrò group. Kò sí wàhálà. Kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn gbàùn, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn gbàùn, kó dún gbàùn. Tó bá jọmọ mi ó yẹ kó ti mọ̀ bẹ́ẹ̀. Kó dún gbàùn, kóró gbàùn gbàùn, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn gbàùn, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn gbàùn, kó dún gbàùn. Kákòókò ayọ̀ kóró nílé mi, kóró lọ́nà mi o, kó dún gbàùn. Kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn. Ìbùkún lọ́tún lósì kó wá sílé mi, kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn. Kóró gbàngbà, kó dún gbàùn, kóró gbàùn, kó dún gbàùn, kóró gbàngbà, kó dún gbàùn, kóró gbàùn, ó bá gàgàgà, kó dún gbàùn, kóró gbàngbà, kó dún gbàùn. Mo lérò pé gbogbo wa la mọ̀ bí a ṣe dé. Àlàyé, èmi ò fẹ́ mọ̀ bóyá ẹnìkan ló kọ́kọ́ dé bóyá ẹnìkan kọ́. Lọ́wọ́ ìtọ́ bá ti pé the next person mi ni màá wọlé o.
tẹ́ bá ní the next person ẹ máa wọlé báwo ẹ bá wọn bí báyìí ni ẹ wọlé ẹ gbà wájú mi kọjá wájú kò ṣé torí pé mi ò wá sọ̀rọ̀ rárá ẹ wá ní èyí lè máa wọlé last ẹ wọ ẹ lè wọlé next rárá. ẹ ṣe ń ṣe bíi pé ẹ mọ nǹkan tó gbé yín wá síbi àbáyé gbogbo yín náà lẹ dẹ̀ lógun. àlàyé wa o èmi ò lógun o jẹ́ kó rí ọgbọ́n máa bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́. ẹ lógun lẹ́dẹ̀ wá jókòó sí báyìí. ètí mò ń bá lẹ́nu yín gan ó jẹ́ kí n mọ̀ pé ó nídìí tí wọ́n fi ń sọ pé káwọn èèyàn wá bí. ẹ ṣogun di bí ìpọ́n fẹ́ máa ṣọ́ pàtí ẹ jẹ́ kí ni kọ́lọ̀ ogun tó wà nínú bí bàbá tẹ́ jókòó sí. ó ti dà tó bá jógun lẹ kó wá bí o ẹni ń yẹ ogun wò tó ń yanjú ogun ni mo wá bí o ṣé ebi ìkọ́ni ọ̀dọ̀ Alábí yẹ́lò. Alábí yẹ́lò bá o Alábí ìràwọ̀ ni nàá bọ̀rá Saamu. Mo tẹ̀ ti bá wọn bí Alábí ìràwọ̀ ẹ̀jọ̀ mo fẹ́ rí bàbá Alábí ìràwọ̀ o. Yes, and the next person. Èmi ni. ẹ̀yin ló kàn báwo ẹ ṣèdè ìgbà ẹ̀kọ́ ni ẹ bá lórí ìjókòó ni. Ìgbà wo lẹ dé? Ọṣẹ débi bá ń sìn ni. Kí ló ráyè tẹ́ fẹ́ wọlé? Ṣẹ́rí òun má dìyẹ́ ò máa wò dì. Ìyá ẹ̀ ló máa ṣá. Ìyá ẹ̀ tó dẹ̀ máa ṣá ẹyọ kan ṣo ló wà ń bí òun rè. Ṣẹ́rí n bá báyọ̀ 100 ń bí kí n báyọ̀ 1000 bí tí n bá dé mo dé ni ìgbà tí n bá fẹ́ wọlé mo fẹ́ wọlé. Dàádì yín tó wà ń bí tó ń yanjú ogun àwọn ni mo fẹ́ wá rí mo fẹ́ wọlé nsìn. Why tẹ́ fẹ́ wọlé nsìn? Nítorí pé mi ló kàn ni. Ẹ̀yin ló kàn fún kíni? Láti rédíò tó wà ń bí tó ń yanjú ogun àní mo fẹ́ rí wọn fẹ́ máa ń sọ̀rọ̀ gan. My friend, be very, very orderly. What I say? Be very, very orderly. I said I want to see your boss. I want to see your father. Hear that? My friend, coordinate yourself. Hello? Mr. Man, ẹ wà orderly. They don't want me to be orderly. And anyone that don't want me to be orderly, what can I do for the person? Mo rò kò rí òpè tó ṣojú bí àjẹ́. Ẹni sùn ẹjọ́. Ṣé wọ́n fẹ́ ṣí ilé ni ṣé decoration tẹ̀ wá fi síbí ni? My friend, be very careful. Agbára ni. Ẹ jẹ́ kí n wọlé. Anyway, àjọ máa wọlé ni. Àjọ máa wọlé ni. Hello, Mr. Man. Professor said I should tell you that you must not tell anybody what you have seen or what you have heard here until you have gone to do what he has asked of you to do. Do you understand me? I don't understand. Can you explain this for me in Yoruba language? I don't understand. Okay, fine. Professor ní pé ẹ ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan ní nǹkan tẹ́ rí bí àbí nǹkan tẹ́ gbọ́n bí. Àyàfi tẹ́ bá ti lọ ṣe nǹkan tán ní kẹ́ ṣe. Ṣó ti yé yín báyìí? Kí n má sọ fún èèyàn kankan. Exactly. Ohun tí professor sọ fún mi. Bẹ́ẹ̀ni. Àti tí mo rí ń bí. Yes. Màmá rò. Kí lẹ wí? You heard me. Màmá rò. Ṣẹ́yìn lẹ gbé mi wá síbí ni. Kì í ṣe mi fúnra mi ni mo fẹ́ ṣe ara mi ni wá síbí. Èmi àmà rò ni o. Màmá rò ni bóyá mi ò ní sọ fún yẹn o. I'll think about it. Màmá rò. Mo ti rí pé ìṣòro tó ń bá yín jà ẹ like ẹ bẹ́ẹ̀. Ẹ continue. Ṣé ti gbọ́? Ẹ continue. Ẹ wá ní kí n má sọ fún yẹn. Èmi ò mọ mi kò tiẹ̀ bí mo fẹ́ sọ̀rọ̀ ayé mi báyìí kò tiẹ̀ yé mi. Ní kí ni? Ojú ìṣá. Kí ni mo lè ṣe? Oṣù bá tán mo fẹ́ gbowó mi Saamu fún wọn lówó. Lọ sí bí ìbàfò bó o ní. Àlàáfíà ni mo wà. Eléyìí ta kan rí ẹ ń lé wa yìí ṣé ò sí kí ló ṣẹlẹ̀? Nǹkan tó jú mi rí tí mi ò bá sọ ara bí òní balẹ̀. Ìbàfò ó máa kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣé ò sì ta rí ẹ ń lé wa? Ẹ̀yin náà mọ̀ pé tí ò bá wá important mi ò ní wá sílé yín. Ó dà ewo ló wá important tó wá mú wálé ni. Fún mi ni o. Fún mi. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe? Ojú mi báyìí ló ṣe já freezer tuntun nínú ṣọ́ọ̀bù ẹ̀. Ìṣojú mi ló tún ṣe sọ fún kábẹ́tà pé kó gbogbo ṣọ́ọ̀bù palẹ̀ kó máa tún kọ́. Fún mi kan náà. Bẹ́ẹ̀ ni. Fún mi tó ń ṣe make-up. Ó ní. Ta máa ń bú pé kò tiẹ̀ mọṣẹ́. Ó já freezer tuntun. Ó ti tú iṣẹ́ pín. Àti fún mi ti wà ní next level, ó ti wà ní high level. Ó ti tún tẹ́ bá rí inú ṣọ́ọ̀bù ẹ̀ tẹ́ bá rí ọjà tó wà bẹ́ẹ̀. Ẹ pé ajékù ìjòkó. Ìgbà tí mo wá rí bí gbogbo nǹkan ṣe rí ni mo wá pè ni mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ló ṣe ṣe báwo ló ṣe rìn. Ó ní mọ nǹkan ló sọ nǹkan tóun máa ṣe fóun láyé òun fi wá dá bó ṣe dá yìí. Ìbàfò má bínú jọ kí lorúkọ máa yẹn àti wípé gan kí ni máa yẹn ní pé kí fún mi ṣe.
ìgbà tí mo béèrè lọ́wọ́ ẹ̀ kò sọ nǹkan tí màá yẹn ní kò ń ṣe fún mi kò sọ fẹ́ mi o ṣùgbọ́n ó kàn dárúkọ máa yẹn Àlàbí ìràwọ̀ bó ṣe dárúkọ ẹ̀ nìyẹn. Àlàbí ìràwọ̀. Bẹ́ẹ̀ ni. Ta ló ń jẹ́ Àlàbí ìràwọ̀? Èmi náà mọ̀. Ṣé ká wá sọ wípé èmi náà máa wá lọ sọ́dọ̀ Àlàbí ìràwọ̀ ní báyìí? Sista Yoshibi, báwo lẹ ṣe tó tẹyẹ fi pé ẹ lọ sọ́dọ̀ máa tó ń sọ yìí? A ṣàmọ̀ problem tẹ ní àtẹ̀yìntà mọ̀ tẹ bá débẹ̀ ẹ má ṣàlàyé ara yín fún náà. Pẹ̀lẹ́bẹ̀ jọ problem wo ni mo sọ fún ẹ pé mo ní. Sista Yoshibi tàjọ mọ̀ pẹ́ lórí ọkọ. Pẹ̀lẹ́ ṣé ọmọ bá mi ṣe ọmọ ẹ sórí ọkọ ṣé fẹ́ jìyà nítorí ṣé fẹ́ jìyà tiẹ̀ ni wíwí máa lọ́mọ ìtẹ́. Hello ṣó gbọ́ mi ni ẹwẹ́ má ti pè mí sí yìí o ẹ má ti pè mí sí rárá mo ṣì wá ń bí o ẹ ṣáà máa bá mi gbàdúrà kán dá mi lóhùn lénìí ẹ wà very very important o kán dá mi lóhùn gangan ni tó tán bá ti dá mi lóhùn lénìí báyìí ìsìn ó tún dọ̀la ẹ wọ ẹ ṣe. Dé mi náà lóhùn wọ́n ti tètè dé mi náà lóhùn kí ló ń kàn yín lójú ṣébí torí nǹkan tá a ṣe wà ń bí ni ẹ má kánjú lọ lé. Oníkálukú ló mọ nǹkan tó ń ṣe o torí mo tẹ̀ ṣe wà ayé ojú ń kán mi gidi gan ni torí mi fẹ́ kí bọ̀dá wèrè yẹn kán tún bẹ̀rẹ̀ sí ni máa pè mí kán máa disturb mi kán tó dá mi lóhùn bí báyìí. Ṣé kò ṣe bọ̀dá Saamu lẹ́ ń sọ? Àwọn náà ni torí wọ́n sọ fún mi láàárọ̀ yìí wọ́n náà fẹ́ rí mi èmi ò dẹ̀ rí wọn títí máa fi kúrò nílé kó máa di pé ó máa di wàhálà ó máa dogun kí n tètè padà sílé kí n tẹ̀ lọ rí wọ́n tètè dá mi lóhùn. mi jẹ́ ní nǹkan jú. Bọ̀dá Saamu ń kọ́ ṣàlàfíà náà wà ẹ bá mi kí wọn dáadáa àbọ̀dá yẹn ṣe èèyàn èèyàn gidi ni wọ́n alálùbáríkà èèyàn ni wọ́n o ẹ má bá mi kí wọn ẹ jọ̀ọ́. Ṣẹ́yìn mọ̀ Bọ̀dá Saamu? Bọ̀dá Saamu ṣe èèyàn gan ni èèyàn gidi ni wọ́n o mo kàn máa appreciate wọn all the time ni. Bọ̀dá Saamu àmọ́ kújọ mẹ́ta. Bọ̀dá Saamu ẹ káàbọ̀. Bọ̀dá Saamu tẹ́ bá tẹ̀ dé mi lóhùn kí ló tẹ̀ tó dá Yoshibi lóhùn. Àǹtí kí Bọ̀dá Saamu ni mo rò pé ń sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan pé wọ́n ṣèyàn dáadáa pé èèyàn gidi ni wọ́n. Ṣé wọn pè ní Bọ̀dá Saamu? Èmi ò mọ̀ wọ́n mi ì mọ̀ wọ́n in person but mo máa ń gbọ́ròyìn wọn dáadáa mo dẹ̀ máa appreciate wọn gan but bẹ́ẹ̀ ṣe sọ́nsìn mo ti watch ojú wọn dáadáa mo ti dá wọn mọ̀ báyìí. Bọ̀dá Saamu ṣé torí pé ẹ sọ pé fẹ́ rí mi kí n tó kúrò nílé láàárọ̀ yìí mi ì dẹ̀ dúró rí yín kí n tó jáde ṣé torí ẹ̀ lẹ̀ ṣe ń bínú ṣé torí ẹ̀ ni mo ṣe kí yín gbà tẹ̀ dé tẹ̀ dáhùn ó dẹ̀ má bínú. Yoshibi ṣó fẹ́ gbọ́ níbi tá a wà yìí ṣe bí ipò mọ̀ mi ọ̀tọ̀ lógun tó gbé wá bí mi ń dẹ̀ ní interest inú ogun ayé ẹ̀ èmi náà ní ohun tí mo bá wá bí kólúkálùkù wa má mọ́ra ó fẹ́ gbọ́ Yoshibi kàlápà Yoshibi díjú pa Yoshibi má rẹ́rìn kẹ́yìn tá a bá délé a máa yanjú ọ̀rọ̀ wa. Bọ̀dá Saamu. Yes. Professor ní kẹ́ máa bọ̀. Okay. Èwo ní gbogbo wèrè yìí gan-an èwo lójú ṣáájú wèrè gan àjọkò sí bíbáyìí gbogbo wa tó láì sí bíbáyìí bọ̀dá wèrè kan dé sí wọn ní kó wọlé kan lọ rí prof ewu rubbish wo nìyẹn náà. Àǹtí èèyàn gidi tẹ náà ṣe ènìyàn tẹ níyàn dáadáa ni wọn ó máa lẹ́pẹ́ ń wèrè. ìwà wọn da wèrè wo nìyẹn ní kó wọn máa cheat wa kọ́kọ́ kọjá wọlé bíbáyìí èwo ló ṣì gan. ṣé ẹ̀yà wèrè máa fọ́ tí àwọn yìí ti àbí kan ṣe yìí kí ni calm down kí ni ẹ ó dàpọ̀ ẹ fẹ́ gbàchá lórí àbí. Arákùnrin bí o ṣe ti dé ni mo ti rí ẹ èmi ni mo ní kó wá pè wá ǹjẹ́ o ti ṣetán láti wẹ odò náà arákùnrin.
kí ló fẹ́? Sẹ́rí kì í ṣe pé bóyá mo fẹ́ nǹkan kan dàbí alára kì í ṣe pé bóyá ogun rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn wà nínú ayé mi àmọ́ ẹ jọ̀ọ́ sà ẹ tún pin ẹ jẹ́ kí n wojú yìí sà ilé mi dẹ̀ mú fóònù mi dání. Arákùnrin sà o lè ní ogun ọjà ẹ àmọ́ èmi rí ogun níwájú ẹ. Ara tí mo ṣe wá bí náà nìyẹn tó lọ sọ pé èso ayé èèyàn dire ẹnìkan wọn ló ṣiṣọ́. Ogun méjì ni mo rí níwájú ẹ, ogun ẹnu àti ogun àìkíyèsára. Tí o bá dẹ̀ máa ṣẹ́ ogun ẹnu o máa ní láti wẹ̀ ní odò méje ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni àmọ́ kí o tó wá wẹ odò náà ó ní nǹkan kan tí máa fún ẹ. Ìwọ ni kó o wá sọ ìgbà àti àkókò tí o fẹ́ wẹ odò náà. Ẹ jọ̀ọ́ ṣé swimming pool àbí má bomi sí balùwẹ̀ máa wá wẹ̀ ń bẹ̀? Torí tó bá jẹ́ odò gangan lẹ̀ sọ pé kí n lọ odò Ògùn Ọ̀sà Àbókùn lẹ̀ ní kí n lọ ẹ̀bùrú láàrin ẹ̀bùrú láàrin èèyàn burúkú ní sà kí n lọ kó sómi láì ṣẹjà àbàjá ẹ̀bùrú láàrin àkódá o. Àfẹ́dá mọ̀ pé ní kọ́ láti bèrè. Will you walk out of this place? Ẹni sùn bàbá ń sọ̀rọ̀ lọ máì tó bá jẹ́ wọ́n gógógógó lálàbí ìràwọ̀ o má burú gan o. Bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣojú yẹn jẹ́ kí n rojú. Arákùnrin sá kí ló fẹ́ rójú mi fún? Nítorí pé ojú kòrò wọ́n ní kí n pojú kòrò jẹ mo fẹ́ rójú yín gangan ni sà. Jẹ́rẹ̀! Yeah! Can we walk outside? Yeah! Ọ̀tá tó ń dẹmọ sí wa tó ń dẹmọ sí wa tó wú lọ tó wú bọ̀ ọ̀tá tó ń dẹmọ sí wa tó ń dẹmọ sí wa tó wú lọ tó wú bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ tẹ́bọ̀ wú lọ àbórí ń ta yín àbórí ń ta yín àbórí ń ta yín àbórí orí yìí ti burú dànù nǹkan máa padà ṣe yín ni àbí nǹkan fẹ̀dúmọ̀ yín ni èmi lè sọ pé kí wọ́n gbà nǹkan bí wọ́n gbà nǹkan bí mo á bá yín jà káàkiri ni mo á bá yín jà gidi gan ni pẹ̀lú bí mo ṣe wà bí. What? Kí ló ń jẹ́ what? If I hear that what again, máa yọ kan nínú ọ̀bẹ láwọn èlé tẹ́tọ̀ sílẹ̀ máa fọ́ ọmọ ẹ̀ lórí. Àbí kí ní olójú mẹ́fà tó wà bí tẹ́tọ̀ sílẹ̀ àtùpà yìí tí bá sojú ẹ̀ nílẹ̀ báyìí pa wà ríran wò. Àtùpà olójú mẹ́fà yẹn máa fẹ́ tàbí. Despite the fact náà bẹ́ẹ̀ ṣe háàyè ẹ̀ lè yọ kí ní ojú yín kí n rojú yín gangan àbí. Lẹ́yìn. Kí lẹ́yìn náà wá ṣe ń bí? Kí lẹ́yìn náà wá ṣe ń bí? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run á kúkú gbàdúrà gbogbo. Àmín, Ọlọ́run á gbàdúrà gbogbo wa, á yanjú ogun yín, á yanjú to everybody. Sàmúlẹ̀ wọlé tẹ̀kàn. Ta ló gbé báàgì mi kúrò níbi tí mo gbé sí tó gbé sí báyìí? Ẹ má bínú, ìgbà téèyàn kan bọ̀ lẹ́ẹ̀kan mo rò pé ó máa jókòó sórí bẹ̀rẹ̀ ní ṣe ní kí n bá yín gbé sórí ibi tẹ́ jókòó sí. Kọ́ máa bá jókòó sí. Ó dà pé ẹ fẹ́ tẹ́ gangan o. Ẹ fẹ́ tẹ́ gangan. Ẹ mọ̀ mí ṣá. Ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣe máa gbé báàgì mi kúrò níbi tó kí ló ṣẹlẹ̀ ṣó ó sunkún lẹ́yìn ibi tó wà ní. Ẹ wá àǹtí, ẹ má bínú. Ẹ má bínú, ẹ fẹ̀sọ̀ ṣe ẹ ní sùúrù. Ẹ wò gbogbo wa náà lọ́kùn máa dá lóhùn bíbà yẹn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá mi ṣẹ́ ogun yín bíbà yìí. Ẹ kì í yọ eyín fún yín. Ẹ̀ṣẹ́ kan péré báyìí ní bá gbá báyìí ó máa yọ jáde ni. Báwo lèèyàn ṣe máa bọ̀jú tó máa bọ̀jú nínú community tó lè jẹ́ pé ọba community bẹ́ẹ̀ wà ní mí kéèyàn kan wá bọ̀jú kí n má dẹ̀rẹ̀ ẹni tó wà nínú bẹ̀ lájẹ́ mi ò lè gbà lọ́nà mi ò lè gbà ọdẹ ìṣí kò lè work ẹ ṣí ojú yín mo fẹ́ rójú yín láìsí bẹ́ẹ̀ ohun tá a ṣètì lè fi gbóná everybody ló máa mọ̀ gbogbo tẹ̀sán kan yìí máa já ni eléyìí débọ́lá ń tà dẹ̀bi á di ọmọ ìyọdún ó ń tẹ̀lé yìí ń tàṣẹ ń ta gbogbo àwọn nǹkan tó wà bí a máa jáde. Arákùnrin tí bá ka 1 to 3 tí ò bá jáde máa sọ ẹ́ di òjòlá. máa sọ mí di òjòlá lè sọ mí di ìgbìn àwọn èèyàn ń pè mí lẹ́jọ́ tẹ́lẹ̀ ó máa yí sì fún ẹ sọ mí di ìgbìn. wọ́n. má sọ mí di jù má sọ mí di. ẹ má sọ mí ẹjọ ni mo sọ fún ẹ. ó dá sí tí ilé fi jẹ́ ní tẹ́lẹ̀ tí ń bọ̀ dúnú community ẹ̀rí lọ́wọ́ get out kọ́ta. Ó dà. Ẹ̀rọ pèsè bàbá. Etiko. Bàbá. Gbé tiwa.
ẹ̀ṣẹ̀ kọ́pẹ́rẹ́ ni ẹ̀ṣẹ̀ kọ́pẹ́rẹ́ ni má jọ yín dànù ni kí ọkọ máa bójú kó máa bá mi sọ̀rọ̀ ìwọ ni gbogbo wèrè yẹn ó máa tọ́ ẹ̀ṣọ́ lójú bá mi sọ̀rọ̀ ni wọ́n rà kórìí gbogbo yín. àgbà tí mo ti rí bọ̀dá ẹ̀ mo ti mọ̀ pé wọ́n bọ̀ wá dá gbogbo bíbá irú ni. ọlọ́bàdà Sàámú kẹ̀tì wá. ọ̀nkú ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ mi lè wọlé. ẹ̀yin náà ṣàlẹ̀ kọ́ tó ṣe lè sí ẹ̀ máa ní sùúrù. látàárọ̀ àbí kí lè lè bá ẹ̀ kí lè lè sìn. mi ìmọ̀lẹ́sì tàbí tẹ́tì mi o mi ìmọ̀lẹ́sì tàbí ṣẹlẹ̀ fún mi mo wá fún ìwòsàn mo dẹ̀ sọ nǹkan tí mo fẹ́ fún fọ́gà yín ó dẹ̀ di wàhálà ẹ wo tẹ́ ẹ bá ṣe anything fún mi bí dẹ̀rọ pé èèyàn ò rí yín ẹ̀jẹ̀ mi á rò wọ́n gbé mi wá sínú tìǹtìǹ. Mr. Man mo ti sọ fún yín pé kẹ́ calm down ẹ wà patient kò sẹ́nìbọ̀dì tó ń threaten yín bí báyìí prof máa jáde wọ́n tó máa rí yín sìn. nínú igbó ẹ ṣe sùúrù. ta ló mọ̀ kẹ́rù bí wà níbi ẹ̀yìn ọ̀dọ́ yín yẹn. alágbàlá ìtúsílẹ̀. ẹ jẹ́ rọra ẹ̀ẹ̀kan dànù àbálẹ̀ yín ríran. arákùnrin kí ló dé tó ń pariwo kí nìkan tó ń fẹ́ gangan ta ni ẹ́. kò sún méjì tí mo fẹ́ náà ni mo sọ fún yín yẹn mo fẹ́ rojú ẹni tó ń bá mi sọ̀rọ̀. Mr. Man, why you so stubborn? I'm not stubborn. I want to know him. alágbàlá ìtúsílẹ̀. kí lẹ wá ń bójú fún ẹ fi aṣọ dúdú ẹ fi ń bu ẹwà yín mọ́lẹ̀ ẹ bá má bójú. mo notice o bóyá lára àwọn tó máa ń wá tọrọ àbọ̀ wọn á bá yín fún ìṣẹ́gun ọmọbìnrin máa ń pọ̀ bẹ́ẹ̀ máa ń tòsí jù lẹ̀ ṣe cover ojú. kẹ́rì ẹ má bínú ẹ jọ̀ọ́ tí mi ò bá lágídí pé mo fẹ́ rojú yín mo mọ̀ kó ṣeé ṣe kó jẹ́ pé ládùúgbò àwọn èèyàn tó ti ń wá bí wọ́n ń bí yín pé àwọn fẹ́ rojú yín ọba community ni mo jẹ́ mo gbọ́dọ̀ sọ wípé mo ti rojú yín rí àmọ́ mo wò kó bí ẹni tí mo dá mọ̀ ní mi mọ̀ yín. arákùnrin nígbà tó ti wá rojú mi kí ni nǹkan gangan tó fẹ́ sọ. kò sí nǹkan kan tí mo fẹ́ sọ ẹ á sọ ẹ fine ṣé kí n fún yín lọ́mọ ṣé ìṣọmọ fún yín ẹ fine jù àti pé wo gbogbo àwọn eléyìí tó wá yẹn ìrèpé ní gbogbo wọn tó wá o bí mo ṣe wà yìí ọba community tó pọ̀ ní mí máa bá yín ṣáàtà àwọn èèyàn wà máa bá yín get instrument tó máa pọ̀ àwọn èèyàn àwọn customer ní instrument fúrú yín ẹ mọ̀ kí tẹ́yìn bá ti ń ṣe ìyanu fún wọn àwọn máa fún yín lówó á dẹ̀ máa kan èmi náà. ó dá ẹ lójú pé o lè kó èrò wá. mo lè ké èèyàn 100 wá fún yín. àwọn tí o fẹ́ kó wá kò sí nǹkan kan bẹ́ẹ̀ o torí àlàáfíà tiwọn ni o torí èmi máa ń gbàdúrà àdúrà mi dẹ̀ máa ń ṣe gbogbo ohun tí n bá ní kó ṣẹlẹ̀ nú ayé wọn ó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. alágbàlá ìtúsílẹ̀. bí ìwé ilé ìtẹ́ni kí n lọ wẹ̀ lódò méje ẹ̀ṣẹ̀ mú ìmọ̀ padà lọ àmọ̀dún létè tó lè pè yín ó ní kẹ́ ẹ sọ mí di staff yín tí n bá jẹ́ kan lára àwọn staff yín tí mo bá yín kéèyàn wá ẹ máa ti ní burúkú owó jù sá ẹ máa wà òkè sá ń tẹ̀lé ní kí n lọ ṣe màá tún padà lọ ṣe deal or no deal. deal. alágbàlá ìtúsílẹ̀. ẹjọ alágbàlá àwọn ọmọ yín yẹn ti pò mí nínú pọ̀ gan ẹjọ ṣé mo lè ro oúnjẹ lọ́dọ̀ yín wọ́n ti pò mí nínú pọ̀ àti di pàdé àti di ẹ má bójú fún mi. oṣù bá tán mo fẹ́ gbowó mi. mo ṣe fẹ́ fi ojú mi méjèèjì kí n bí nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí tí gbogbo èèyàn dẹ̀ ń wá síbí báyìí kí ló ṣẹlẹ̀. ìwọ wá wòran ní tiẹ̀ àmọ́ ní tèmi o ó nìkan tó gbé mi wá síbí báyìí. ẹ̀wù bá rí ẹ̀ èmi tiẹ̀ nígbàgbọ́ pé àdúrà mi máa gbàdúrà kí n wá síbí báyìí. ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan èwo láriwo ẹ̀kan ń rojọ́ ẹ̀ ń disturb etí èèyàn náà láti bí oṣù kan 1 month tí mo ti ń pààrà bíbá tí mi lọ tí mi ń bọ̀ bí ilẹ̀kẹ̀ di tí mo ti ráyè rẹ̀ ni tí mo fẹ́ rí ẹ̀ẹ̀kan jókòó síbà ẹ̀dẹ̀ ń pariwo ẹ̀dẹ̀ ń disturb èèyàn èwo ni gan. Aunty, ẹ calm down now mo rò pé ó yẹ kẹ́ ẹ máa ṣọ́ọ̀jú gbogbo nǹkan tẹ́ ń sọ yìí lọ náà ẹ dẹ̀ sọ̀rọ̀ ṣàkàṣàkà sí everybody anyhow ó ga o Ọlọ́run ojú kọ́ lágbà at least each and every one of us ló ní ìdí tó ṣe wà níbà ilé ni ẹ máa ní sùúrù náà. wọ́n ti fọ́ ẹ létí rí ṣá bá gbé kan fún ẹ etí ẹ máa di wa ni. dídé tí ẹ kí ló wá gbé kí lọ jù. wọn kọ wọn
wọ́n sọ lórí gan bá la wèrè ní wọ́n bó ṣe wáyé kò dẹ̀ ní dáa fún yín kò ní dáa fún yín mo sọ yẹn. Okay, it's okay. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? You guys should just be patient. Ẹ ní sùúrù. Saamu. Yeah, bye. Who is the next person? I'm the next person. Okay, stand up. Torí máa sáré attend the same bí ìsinsìn kíákíá báyìí. Abẹ́ ya wèrè. Ẹ̀yin àti ta ni? Má gbà mí lọ́wọ́ bọ̀bọ́ ìkẹ́. Àbí ìwọ tó wá tó dé sí ìbàjọ́ sí tó wọlé tó ní kò wọlé tó gapá bí tọ́kì wáyé tó rìn wọlé tẹ́pẹ́ last wọ́n ga ẹ̀ jáde ni wọ́n rú ẹ̀ jáde ń bí ni tó ń gbé ẹ lọ sẹ́yìn báyìí ó ti gbàgbé kí n rán ẹ létí wọ́n ga ẹ̀ báyìí tó ń gbé ẹ lọ sẹ́yìn kùlé báyìí wọ́n wá ti wẹ̀ ẹ́ kú tán ó wá kó sí suit ó wá ń bùgà ta ló fẹ́ bùgà fún ẹ gbà mí o èmi ni màá tẹ́ǹdì sí ẹ sí àbójá wèrè ṣá. Okay, I have nothing to say to your case. Bury it. Saamu. I can see you clearly. Ma treat judgment me by size ni. Mo ṣe ń wẹ̀ ìwọ ló gbálẹ̀ kan jù. Mo rí bẹ́ẹ̀. Ó jẹ́wọ́ ló dé gbẹ̀yìn. Kódà kó jẹ́wọ́ ló dé sì kẹfà. Bí mo ṣe ń wo ẹ yìí wọlé. Níbo? Listen! Ó ní kó mi ò bínú látẹ̀kọ́ àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Orí ẹ̀ burú ni. Pẹ̀lú agbára bàbá mi ń bí. Ìyẹn Alábí ìràwọ̀. Alágbàlá lábí. Máa sọ ẹ́ dẹ̀rọ ni. Sit down! Má bùgà báyé ẹ̀ jẹ́ ni. Bó ṣe wà yẹn kó tó kúrò bí máa sọ ẹ́ dìgbàlẹ̀. Ìwọ jẹ́ kí n jáde kí n padà bá ẹ ń bí. O má padà dìgbàlẹ̀ ni. Orí ẹ̀ ti dàrú dànù. Gbárí ẹ̀. Má ní ṣonú òkùnkùn máa mú ẹ wọnú mọ́lẹ̀. Ṣílẹ̀kùn wọlé kó lọ sọ ohun tó fẹ́ sọ. Ojú mi náà ló ṣe máa sọ. Ọ̀kọ̀ọ̀kan lè sọ ní dìgbàlẹ̀ o. Lórí burúkú lè ayé kò sí kú. Ṣé bá ilé lọ pẹ̀lú gbogbo akọyún ojú tì wọ́n. Bro Saamu, kí ló ṣẹlẹ̀ ibo látàárọ̀ ibo tí ń wá yín? Wá mi, Professor kan ti béèrè yín, bó lè lọ. Yes. Èyí ò ń sọjọ́ ṣé àkíngbàlejò lé ní kí ló ń béèrè mi fún? Kò má ta Professor béèrè yín, everybody dẹ̀ ti ń wá yín. Ibo lẹ lọ tó bẹ́ẹ̀ yẹn. Wọ́n ń béèrè mi báyìí sìn. Yes. Ó dà kò sí nǹkan méjì ju wípé mo mọ̀ kí Professor wọ́n máa fún mi ní táìmù lẹ́nu láti lọ sílé. So ti yẹn sìn mo wá sáré lọ mo lọ gẹ́ẹ̀tì epo. Ẹ lọ gẹ́ẹ̀tì kí ni? Mi ì lè po mọ́ ń lé. Epo. Bẹ́ẹ̀ ni. Bro Saamu, Professor hate epo. Professor ò like epo. In fact, Professor kì í fojú rí epo. Ìgbà míì tá bá ń jáde tí Professor bá sense epo látọ̀kan ṣe la máa lọ gba ìbò míì a máa ń gbé mọ́tò gba ìbò míì torí pé wọn ò like epo. Are you serious? Yes. Ṣé nínú bí yìí ń sìn bẹ́ẹ̀ sí wa yìí sìn ẹ̀ kì í jẹpo rárá? Epo kẹ̀ òróró la máa ń lò à ń jẹpo. Ẹ ń jẹpo. Professor kórìíra epo gan. Èmi dẹ̀ like epo bí nǹkan míì. Irọ́ o. Mo like epo máa ń fẹ́ epo wẹ̀. Nígbà míì ọmọ kan máa ń fẹ́ epo ṣe wọ́n máa ń fẹ́ epo exfoliate. Bro Saamu, tẹ́ ẹ bá ṣì fẹ́ máa ṣiṣẹ́ bí bóyá ẹ dá epo ìpadà. Ọlọ́run má dé mi lè mí sí bí láyé bóyá níwọ̀n bá àgbà tí mo ti ń bá Professor ṣe mú iye tí mo ti rí ń bí máa gbé padà sí i. Professor kórìíra. Jẹ́ ìgbépo máa gbé síta. Èwo ni o? Máa mú mi máa gbé síta. Mo ní ọmọ kan kì í nípò. Wọn ò láìkẹ́ o. Ẹ wò ó yá ẹ pẹ̀lẹ́ ẹ má wọlé bọ̀ àyíké bó bá ta yín. Ẹ má bínú sá, ẹsẹ̀ ń dùn mí ni sá. Ẹsẹ̀ ń dùn yín. Bẹ́ẹ̀ ni sá. Ẹ fẹ́ lágídí o. Ogun ayé yín náà máa stubborn láti jáde o. Ẹ má bínú sá. Ẹ jókòó. Thank you sir. Thank you sir. Ṣòwò ló dùn yín. Sorry sir. Alágbàlá ìtúsílẹ̀ alágbàlá ìtúsílẹ̀. Bàbá ọmọ yín rèé o wọ́n lógun ayé wọ́n dẹ̀ lógun ayé àwọn nípọn gan lẹ́nu iṣẹ́ níbi táwọn wà ní o. Mo dẹ̀ sọ fún ọ pé ẹ má sọ nǹkan kan tẹ́ ẹ bá ti dé ọ̀dọ̀ bàbá tí mo gbogbo nǹkan tó ń ṣe yín pátápátá mo ti ní kó má sọ nǹkan kan ẹ̀yin lè má yanjú ẹ̀tàn fún ọ. Ó yá àwọn rèé. Arákùnrin. Yes sir. Yes sir. Kí ni ohun gangan tí ó gbé yín débí? Ogun wo gangan ló ń jà yín? Gẹ́gẹ́ bọ́n ṣe sọ sà,
àwọn ló ní kí n má sọ anything tá máa fi débí báyìí torí ẹ̀ ni mi ò ṣe sọ nǹkan kan sà. Mo dẹ̀ believe pé bí mo ṣe débí báyìí tẹ́ ṣe rí mi yẹn ó yẹ kẹ́ ti rí gbogbo ìṣòro ayé mi ní sà. Ẹ rude ó yẹ kẹ́ ti rí gbogbo ewé ṣe sọ ẹ máa fi ẹ̀bẹ̀ sọ ni bàbá ti rí nǹkan yín kẹ́ ẹ̀ tó débi ara wọn ti rí alágbára fún ara wọn ti rí. Thank you sir. Arákùnrin. Yes sir. Ẹ̀yin ni kẹ́ ẹ sọ nǹkan kan gangan tó ń ṣe yín. But ẹ má bínú sà. Ẹ ṣe ń bá mi sọ̀rọ̀ mi ò rójú yín sà. Àwọn mi kẹ́ ẹ ṣojú yín fún mi sà. Kí ẹ fẹ́ rójú wọn fún? Ẹ sọ fún mi kí ni nǹkan tí ẹ fẹ́ rójú wọn fún? Wọ́n ní kẹ́ sọ kọ́tẹ́ bá máa sọ wáyé tẹ́ fẹ́ rójú wọn kí lẹ fẹ́ fojú wọn ṣe? Arákùnrin. Yes sir. Kí ni nǹkan tó fẹ́ rójú mi fún? Kò yé mi. A ní kí ni nǹkan tó fẹ́ rójú mi fún? Èmi máa rójú wọn o. Torí kí ni? Wọ́n máa ní láti ṣojú wọn fẹ́mi. Gbà tó ń ṣe èrè. Mi gbọ́. Wọ́n á ṣí ojú wọn sẹ́ẹ̀. Ẹ sà ó ti yọ̀bọ̀ o. Ó ti yọ̀bọ̀ sà. Ó ti yọ̀bọ̀. Mr. Man. Stand up! Bàbá alágbára ṣé ẹ rí bọn? I am Detective Tuji from Kaliosho Police Station. Now you are under arrest. Tó o bá gbé bẹ́lẹ̀ máa gbé ẹ lọ́kàn. Arákùnrin ó yọ ìbọn sí èmi alọ́lùgbé alọ́ girigiri wọ́tà. Kí ló lọ́lùgbé. Àṣẹ lóòótọ́ ni pé gbọ́dọ̀ kàn lára àṣẹ lóòótọ́ ni pé kò kàn lára orí ẹ bàjẹ́. Ládùúrú gbogbo agbára òṣì tó ní àṣẹ epo lásán epo kò gbọ́dọ̀ kàn ẹ́ lára ó rí ibi tí wọ́n bá yí ẹ̀ jẹ́ sí ordinary epo owó àti torí ẹ̀ o kì í jẹ ọbẹ̀ elépo mọ́ ọbẹ̀ olóòró ló ń jẹ látijọ́ yìí ṣe ni akúkú ṣe rẹ̀ ìjọ kan ayé ẹni ń ṣèkà ayé àkúkú bàjẹ́ ìjọ kan ìwọ ọ̀gá ọlọ́pàá mo mọ̀ dáadáa sẹ́yìn tí n bá ti sọ wípé mo mọ̀ níjọ́ tí mo rí kálẹ̀ kìí ṣe pé mo pretend ni á ti pa mí dànù wọ́n ti rọ́ọ̀nà pé kí wọ́n pa mí torí bó ṣe pààyàn kan lójú mi nìyẹn. tójò bá dẹ̀ ti ń rọ̀ wíní báyìí kó má lọ jẹ́ òjò ọlọ́jọ́ méje. Mo mojú yìí. Ẹ̀yin kọ́ ni Fatai aládìyẹ. Èmi kọ́. Ẹ̀yin ṣe Fatai. Ẹ̀yin ni Àríkẹ́ onígbín. Mi ò kí ń ṣobìnrin, mi ò kí ń ṣàríkẹ́. Rárá, ṣé rí Àríkẹ́ tí mò ń sọ yìí ọkùnrin ni. Ó dẹ̀ máa ń jẹ ìgbín. Tó bá jẹ ìgbín tán báyìí, igi ló máa ń wá tó máa fi ń ta yín. Owó ń lo flux. Gbogbo tó kílẹ̀ wí. Mi ò kí ń ṣàríkẹ́. Ẹ̀yin kọ́ l'Àríkẹ́. Ẹ̀gbọ́n mi kọ́ l'Àríkẹ́. Ẹ má bínú. Kí ló ṣe máa yìí? Ó dẹ̀ ju Àríkẹ́ tán. Ti tẹ́dì, tójú, ti fáìn. Èyí dẹ̀ láyé ń pọ́n ilé. Níranu òsì Àríkẹ́ ó dẹ̀ mú mi rántí bọ̀bọ̀ yẹn. Àríkẹ́ ajẹ̀gbẹ̀ tayín dídí gbẹ̀gbẹ̀. Àríkẹ́ ajẹ̀gbẹ̀ tayín dídí jẹ̀. A ò ní ìtura dídùn látọ̀dọ̀ olùgbà. Bàbá Yẹmí. Wọn ò sílé. Kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àtọkọ́ náà kọ́ mo ti mọ arákùnrin kan. Ó gbé nǹkan sápá. Ó wá fi nǹkan kan bojú. Ó ṣe wá kọjá lọ bíbẹ̀ náà ló gbà. Ibi ló gbà. Ìgbà tí màá fi wọlé, mo rí pé wọ́n ti gorí bàbá mi. Mo jálọ. Ayé mi. Olórí ọmọkùnrin kan látọ̀kọ́, ó gbé nǹkan kan kọ́ ọrùn. Àbí bẹ́ẹ̀ kọ́, jọ̀mọ́ bínú, ṣé aṣọ bíláàkì ló wọ̀? Ṣé black ni? Something like that. Gbogbo ẹsẹ̀ ní kọ́kọ́ nílé báyìí. Ọjọ́ tí mo lè pe ẹ̀ṣà nílé gbà mí. Mo pàdé ọmọkùnrin lóòótọ́. Lọ́nà bí sí mi mọ̀ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ ẹ̀. Aṣọ orí ibà bẹ́ẹ̀ ló wà nínú ẹ̀pọ̀. Orí ibà bẹ́ẹ̀ ló wà nínú ẹ̀pọ̀.
ẹjọ́ kò sẹ́ni tẹ́yìn ò mọ̀ bí ẹ ti ẹ̀ dá mọ̀ bí ẹ ti ẹ̀ bá mi pàdé ẹjọ́. mi ò mọ̀ bí mo ṣe rí lóòótọ́ ojú ẹ̀fẹ́ jojú ẹnìkan tí mo mọ̀ mo dẹ̀ béèrè owó mi ò dá mọ́. ó mọ̀ tá a máa ṣe ọlọ́pàá la máa pè o ọlọ́pàá la máa pè tó bá jẹ́ nù community ni ó yẹ kán rí o. Jésù ìwọ ọ̀bọ ọlọ́pàá kankan kò dé sí fóònù mi bí. Farabalẹ̀ àdúgbò yìí máa ń dá ilé yìí máa ń dá gan ilé yìí máa ń dá. How can I see this boy? How can I see this? Ó gé orí onítọ̀hún dánú ni láti gbàgbé náà àdẹ̀rí dájúdájú orí ló ń gé tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fáwọn èèyàn yìí. Ó wá sọ̀rọ̀ ẹ̀ di bàbá ní community. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe ìyanu fáwọn èèyàn ó ń sọ ayé àwọn èèyàn di rere lójú ara wọn. Wọ́n mọ̀ wípé oògùn ló ń lò ló fi ń yí ìgbésí ayé wọn padà. Oògùn tó dẹ̀ ń lò yẹn kẹ̀dẹ̀rẹ̀ ewé máa sunkún ńjọ́ kan. Ẹni tó ti fún lówó tó ra mọ́tò tó kọ́lé ìgbà tí wí bá fẹ́ sùn kó gbogbo nǹkan tí wọ́n ti fowó yẹn ṣe kò ní bàjẹ́. Ẹ wòran o ẹ wo báyé tó náà ṣe rí ẹjọ́ tó lọ́n kí tó sọ̀rọ̀ jù ṣe bí àwọn bọ́ìsì àwọn ọlọ́pàá yẹn ti handle wọn later. Wọ́n ṣe arrest wọn. Àwọn èèyàn mi wà ń bẹ̀. Ẹ jẹ́ kárí ilé náà balẹ̀ báyìí ẹ bá mi arrest ẹ ó di station yín wọ̀ kẹ́ wá bá mi interrogate ẹ dáadáa wípé àwọn wo ni bàbá àṣàlẹ̀ mú mọ̀ kí wọn kọ́ máa wà lẹ́yìn ẹ̀ tí wọ́n dún ẹjọ́ tó lọ́lọ́run orí ìwà mímọ́ ló yẹ kéèyàn máa wù ní gbogbo ọjọ́ ayé èèyàn kò yẹ kéèyàn ní ìwà burúkú ẹnikẹ́ni tó bá wà tó bá ti fi wà mí mọ́lẹ̀ tó jẹ́ wà mí ló ń wù ohun tó gbé ẹ̀ máa rí lójú ẹ̀ rí èèyàn bí ẹ sà. ẹ̀yin ṣáà calm down tí yín ṣe ti gbọ́ kò sí wàhálà. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu ALAJO. Saamu ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó.